en fẹ́ kí program yìí gùn púpọ̀ mo kàn fẹ́ yàn àwọn nǹkan kan ọ̀nà méjì mo wá fẹ́ yà sí níbi ọ̀rọ̀ yìí àmọ́ àkọ́kọ́ kí n tó máa lọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ èmi máa fẹ́ káyé mọ̀ kí ni ń jà sí kí sì ní nítorí ẹja nítorí pé ẹni tí ó bá fẹ́ dá ẹjọ́ àbó fẹ́ sọ̀rọ̀ lérí nǹkan kò fi máa tí ó sọ mo fẹ́ kẹ́ wo fídíò yìí kò tó ṣẹ́jú méjì gan ní fídíò náà kí kálukú lè mọ̀ kí ni mo fẹ́ sọ̀rọ̀ lérí ẹ rí àkọlé tí mo kọ ipe ṣé ọ̀ ń parí ìjà ni àbọ̀ ń dákun ọ̀nà àkọ́kọ́ tí mo fẹ́ yánu ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé bàbá olówó ṣé lóòótọ́ ni ọ̀nà méjèèjì tí mo fẹ́ yá níbi prógámù yìí nù àmì ẹ̀kọ́ bá ń wo fídíò yìí náà bismillah. nílùú Ìlọrin mufti ní bíbí ju àfáàyàn lọ òdodo lèmi wọn sọ ní tèmi kí ló kàn mufti ní bíbí nílùú Ìlọrin ju àfáàyàn lọ àfáàyàn sọmọ lọrin náà ó ń lu ìfẹ́ kó tù tí ẹ fẹ́ ṣe fìlọ̀ kù lọ mufti dẹ̀ ń ṣe kínní yẹn táwa ni o mọ̀ pé ọba Ìlọrin lẹ́fẹ́ bájà ẹ kọlọ́njà rí bàbá yẹn pé ṣé wallahu yasimuka minan nas nílùú Ìlọrin mufti ní bíbí ju àfáàyàn lọ. alhamdulillah etí mo fẹ́ kí gbogbo kálukú rí nánu ìkan nínú àwọn àfáà ó ní láyé gòránẹ́kà lino mẹ́fàtà iná lèlé hayati lina yóò tazal ó ní tí mo fẹ́ mú jáde bí orin yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí nǹkan ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní ọpọlọ tí wọ́n máa fi ro nǹkan papọ̀ wọ́n máa rí àfá àwọn eléyìí gẹ́gẹ́ bí innocent ìrí aláburú náà láyé tó tó àfá àwọn ni àfá àwọn tó lóhun gbíjà wàláhì rí ẹni tó jẹ́ aláburú láyé tó tó ẹni tó bá rántí tí ò bá gbàgbé níjó ní ó sọ níjó ní ìpẹ́tò gbogbo ẹ̀yin ọmọ ẹ dákun ẹ̀yin tẹ́lẹ̀ ń gbìjà wa ẹ má búyàn mọ́ ẹ ti ń bẹ fúnlẹ̀ fún wa ó jùjà lọ kálukú ọmọ wa gbọ́rọ̀ yẹ́ ma wá rí ní rí ẹni tó gentle ẹ ma rí ní rí ẹni tó nice ya subhanallah ìdákẹ́ta ma dákẹ́ látijọ́ yìí kí ma ṣe ti bẹ̀rù wallahi nánú la nakhafu sharrakum la nakhafu kaydakum ọ̀rọ̀ tí mo lẹ́ni yìí sọ tó kọjú sáwọn ọmọ rẹ̀ kíníkẹ́ ẹnìkan kọ́ má sọ̀rọ̀ mọ́ ẹ má fèsì mọ́ ṣe bí lẹ́yìn ọ̀rọ̀ inú tó lọ lè fi ọlọ́pàá gbé kan nínú wa aláàmọ́lẹ̀ kó túká sẹ́ni tó lá ẹni tó dánú ẹni tó lá ní ẹ̀ tó dánú ẹni tó fẹ́ kí nǹkan tánú sẹ́ni tó fẹ́ kí nǹkan parínú sẹ́ni tó fẹ́ kí nǹkan dánú kọ́dà àwọn nǹkan bẹ̀tẹ́ tó fọlọ́pàá wá kìdì sí kéèyàn sa 2 million naira fọlọ́pàá torí kí ó mẹ́nìkan ṣoṣo torí pé yóò mú ẹnìkan ṣoṣo kéèyàn sa 2 million naira fọlọ́pàá lẹ́yìn ọ̀rọ̀ tó ti wáyé tó dájú ọ̀rọ̀ nìkọ́ àmà rẹ̀ ẹnìkan kọ́ máa sọ̀rọ̀ máa ẹ máa ṣe kíní máa ìní fi ń sọ fún ọ pé láyé gòrà nẹ́kà lino mẹ́fàtà má jọ kó tàn jẹ́ bọ̀ lino mẹ́fàtà kọ́ máa nìyàn kó máa sojú mẹ́lẹ́mẹ́lẹ́ kẹ́ máa rí nídìí pé ó jẹ́ ń tú èyí kọ́lá kò lè sọ̀rọ̀ ẹnu rẹ̀ tán òun ló máa ti ń ṣe tí ó sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán tí ń fọ̀rọ̀ ẹnu ẹ̀ pamọ́ nínú ẹni tó jálá burú jù nínú èèyàn láyé ẹni tí kìí sọ tinú rẹ̀ tán ni tó bá ń bá yẹn jà fi hàn tó bá ń bínú sí yẹn fi hàn tó bá nífẹ̀ẹ́ yẹn fi hàn èwo ni ẹ̀rọ inna lil hayati lina yu'tazal tá a bá fẹ́ sọ pé kí nǹkan rọ̀ mùnùmùnù kò síbọ̀ tí rọ̀ mùnùmùnù tó tí rọ̀ mùnùmùnù rẹ̀ tó tejò tó ti bẹ́ẹ̀ bí kálukú bá rí ejò eré tó bá jẹ́wọ́ ní eré ìwọ ló ṣẹlẹ̀ sí eré kálukú ọ̀fẹ́jò ní irú àwọn àrin èèyàn bẹ́nu ẹni yìí fẹ́ sọ wípé òun ò rí eléri burúkú ọmọ dúdú yìí pẹ̀lú gbogbo tí ń ṣe èmi wá fẹ́ ràn sáfà rẹ̀ àfà rẹ̀ tó ń gbìjà mo fẹ́ ràn sí wá lọ lè béèrè lọ́wọ́ àfà rẹ̀ yìí wípé ǹjẹ́ wọ́n bí i dá nínú ìlú tiwa yìí nílò ọrin tó jẹ́ ìlú tiwa yìí ṣé wọ́n bí i dá tó mùdírù ní markas béèrè lọ́wọ́ àfà rẹ̀
bí àfáà rẹ̀ ipe ìjẹ́ ó ní bíbí nínú ìlú tá wà ńbẹ̀ tó Mudirul Markaz bí tọ́rọ ń pìtàn nísìn ọ̀ ń pìtàn yí pé Maulana Mudirul Markaz sọ ọmọ lọ́rin Sheikh Adam sọ ọmọ lọ́rin ọmọ ìlú wo ni Sheikh Adam àlọ́ponú ọmọ ibi tá wà yí tá ń pè ní lọ́rin yìí ọmọ ibi tí wọ́n ń pè ní lọ́rin ọmọ ibi tá ń pè ní lọ́rin tó bá mọ ibi tí wọ́n ń pè ní lọ́rin ni irú ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ wọn ò ní jáde irú tó sọ wọn kò ní jáde lẹ́nu Ìlọrin tó tàwà yìí enìrànrìn ẹ̀yà enìrànrìn ìlú in ló dominate inú ìlú yìí tápàlà wa àwọn Fúlàní ń bẹ àwọn Bàlùbá ń bẹ àwọn Yorùbá ń bẹ àwọn bẹ́rìbẹ́rì ń bẹ in tó dominate Ìlọrin nù òótọ́ ni wọ́n máa sọ òótọ́ ìwọ tó yẹ pé ọ yìí sọmọ òótọ́ lọ́dọ̀ àwọn tàbí ọ Sheikh Adam ní sọmọ lọ́nà ọmọ bó wa Sheikh Adam níbi tí Sheikh Adam wá gbé ọkọ̀ Ìlọrin dé lónìí gẹ́gẹ́ bí àkọ́kọ́ ọmọ ọkọ nílùú Ìlọrin gẹ́gẹ́ bí àkọ́kọ́ ọmọ ọkọ nílùú Ìlọrin béèrè lọ́wọ́ àfáà rẹ̀ wípé ǹjẹ́ àwọn bàbá tiẹ̀ wọ́n gbé ọkọ̀ Ìlọrin dé dákan irú bí Sheikh Adam ti gbókọ̀ Ìlọrin káàkiri tó yẹ máa sọ̀rọ̀ tí ń sọ yìí Ọlọ́run mà ní kó dáa fún alábòsí ẹ ma wá tàjá hálà ẹ ma tàjá hálà ẹlẹ́mọ̀ yí pé ọmọ yìí sọ lọ́rọ̀ tí ń sọ yìí ẹlẹ́mọ̀ ipò ọmọ yìí sọ gbogbo lọ́rọ̀ tí ń sọ yìí lẹ́nu kẹ́mùdírò ní bíbí tó ẹ̀yìn ẹ sọ fáyé kẹ́lẹ̀ ní bíbí ju Mudiru lọ nílọ ni ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ lè wí tó rẹ̀ mọ̀ pé ẹ̀ ní bíbí tó Mudiru ní tó jẹ́ máa dájọ́ ọ̀rọ̀ yìí kọyín ó ní wípé níjọ́ tí arọ ẹlẹ́sẹ̀ méjì ọmọ yìí títí ń dára ẹ̀yin gẹ́gẹ́ fúnra ara yín mọ̀ yìí pé ọrùn ẹlẹ́sẹ̀ méjì yín tó stáǹdì dáadáa ẹni ń dá sí ẹ̀ sí ní káyì ẹ máa wá parọ́ pé ẹ̀bẹ̀ wọn sẹ́ a sì ń rí yín pọ̀ ẹjọ́ ń ya fọ́tò wọ́n ń wá bilẹ̀ láti kádé yín wọ́n ń wá bí ṣíṣe yín ẹ̀ ń ṣe tàkìdírù sẹ́tọ́ ń ṣe ìyẹ̀yẹ́ àfá yín ìyẹ̀yẹ́ ilé àfá yín ẹ̀ rọ́rọ̀ sọ ẹ máa wá ṣe bí innocent bí ìgbà tẹ́ ẹ̀ mọ̀ nǹkankan wàláhì aláburú ni mo fọ́ bá tó dá mo fi sẹ́rí a ní ẹ̀sì yẹn sọ kíníkà fún yín sẹ́rí gbogbo à ń competition à ń fáwọn èèyàn ní invitation kò dẹ́rù bá wọn òun kọ́ ló jẹ́ adákẹ́ láti jó ní tẹ́tí adákẹ́ wallahi tallahi summa billahi la ilaha illa huwa òun kó jẹ́ adákẹ́ wallahi àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àmẹ́mí ń ṣe ládéhùn fún yín wípé ẹni ọdítán ọdínà ẹjá jọ máa fásò àti sọ kankan nínú ọ̀rọ̀ ẹ̀gbọ́n yín tí ò lè ṣe wá sí mọ́ níbi títí ṣe wá sí in tí òjò lè ṣe wá sí bẹ̀ mọ́ mo mọ̀ in tí òjò lè ṣe wá sí bẹ̀ mọ́ mo mọ̀ níbi títí ṣe wá sí in tí òjò lè ṣe wá sí bẹ̀ mọ́ mo mọ̀ gbogbo ọ̀rọ̀ ká sọ ni níbo lẹ dá sí ẹ dá wàláhì ọba tó dá yín mà pẹ́ dá Abdulrauf Dare Yusuf ìsẹ́sìn náà ní blọ́ọ̀kù ẹ̀ tí n bá tún wá blọ́ọ̀kù ẹ̀ tán àlùbáríkọ̀lá ànábì nínú ẹni tí ò tún ní ṣe ríire láyé rẹ̀ ńlọ́ba yóò fi ọ sí ẹ̀ ló gọ́ ọlọ́ Salbu ti bá wọn bá mo kì ọ́n bíbá yìí ni ìgbà tẹ́lẹ̀ rí burúkú ọmọ tí ń sọ nígbà tí ń sọ sí jẹ́ kálukú yín débẹ̀ lọ lè kọ́mẹ́ntì ẹ lè kọ́mẹ́ntì lẹ́yìn lérí burúkú tẹ́ẹ̀ ní jẹ́dùn fáwọn tàbí yìí tálẹ̀ nìkan parọ́ fún ẹsẹ̀ tẹ́ sí fún bàbá wa wọn wá sọ̀rọ̀ láti 2022 wọn sọ̀rọ̀ àwọn ọmọ yín tó wá jáde wọ́n wá ń bú wọn àwọn ọmọ yín jáde wọ́n ń sọ̀kọ̀ aburú sí wọn
àwa náà wá dìde wípé rárá o ẹ ní máa bú bàbá wa o ẹ wá ń fọlọ́pàá wá wá kí ẹrùn tẹ́ ṣe ṣá èèyàn tẹ́ kó pọ̀ o òdodo lẹ́gbọ́n o èèyàn tẹ́ ọlọ́pàá kó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń bẹ lórí social media tí wọ́n mọ̀ pé ipẹ́ tí ń fọlọ́pàá kó àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ èyí jẹ́ èèyàn sí inú wallahi mo fọlọ́wọ́n ọba mo fi búra ó lẹ́ni tá ti mú ó tún láwọn tá tún wá kí báyìí kéèyàn san 2 million naira fọlọ́pàá ń torí kan fi mẹ́nìkan ṣébẹ̀ láyé yín dá tó ni èèyàn kan ṣoṣo bẹ́ẹ̀ láyé yín dá tó lẹ́yìn tẹ́ níbẹ̀rù Ọlọ́run yìí ọ̀tọ̀ lójú tẹ́ máa gbé jáde ọ̀tọ̀ ní nǹkan mìí tẹ́ máa ṣe lẹ́yìn iṣẹ́ ó ṣe wá já sí wípé lẹ́yìn ìgbà tẹ́ ẹ sọ pé káwọn máa yín má sọ̀rọ̀ mọ́ ilẹ̀ lọ lè gbé ìgbésẹ̀ tẹ́ lè gbé wọn síbẹ̀síbẹ̀ àwọn ọmọ tẹ́ ní kọ́ má sọ̀rọ̀ má sí wọn sọ̀rọ̀ mọ́ ni eléyìí burúkú èyí ọmọ adú yìí ṣé àtìgbà náà tí ní ìṣe kò má sọ̀rọ̀ ni sẹ́ẹ̀mà ni sẹ́ẹ̀rí ni àtà tó fi wá bọ́rọ̀ rẹ̀ débi wípé mọ̀lára mùdírù mẹ́kàsí ò ní bíbí lọ ní tóyìn ẹ sì dákẹ́ síbẹ̀ ẹ sì wí nǹkankan wallahi àánú ọ̀la yín sì ń ṣe mi wallahi làásì àánú ọ̀la yín ṣe mi títí di sìn tá a wà bẹ́ẹ̀ ẹ̀rí ra yín lára burú títí di sìn báyìí ẹ̀rí pẹ́ ẹ̀dá títí di sìn tá a wà bẹ́ẹ̀ ẹ̀rí pẹ́ ẹsẹ̀ tí ò dá títí di sìn ẹ̀yin nu Ọlọ́run títí di sìn ẹ̀rí pẹ́ ẹsẹ̀ tí ò dá títí di sìn ẹ wá ń ṣe wọn lérí ń tẹ́ẹ̀ṣẹ́ láburú ẹ̀yin nu Ọlọ́run ládùrú tẹ́ẹ̀rù pé ayé gbàgbé ẹ mọ̀ pé at-tarikhu da'iman yu'idu nafsa ìtàn in kunta nasiyaha tí wọ́n bá ti ẹ̀ gbàgbé lam yansa Allah Ọlọ́run ò gbàgbé agbíjáde fún yín pé tẹ́ bá gbàgbé kára yín létí sẹ́mọ̀ pé bú Sheikh Adam agbíjáde fún yín tẹ́ bá gbàgbé kára yín létí sẹ́mọ̀ pé bú ya Sheikh Adam ẹ kọlu ní ọgbà mẹ́ríkàsì ẹni kìkan bẹ nínú ọgbà tàbá ti gé mẹ́ríkàsì ó tú sẹ́yìn fẹ́ tú mẹ́ríkàsì kí ló dá nínú wàyín a tún wá ń sọ fún yín odidi ọdún méjì ni mo fi pín sákèsì odidi ọdún méjì ẹ̀rí mi ní rí pé ètò yín pè sákèsì èrí tẹ́rí sẹ́yìn pé ẹ̀tọ́ mi bí wallahi mo fàrùkọ́ ìbẹ̀rẹ̀ ẹ̀tọ́ mi bí mo fi ọba tó dá mi mo fi búra ẹ̀tọ́ mi bí torí 50 ni mí ẹ̀lẹ́ wá rí báyìí tí mo ní young face báyìí young face wallahi ẹ̀tọ́ mi bí so ẹ̀rí mi rí pé ètò yín pè sákèsì kálẹ̀ mú àkíyèsí tí ń pè yín sí kálẹ̀ mú lórí wallahi ọ̀rọ̀ ní ẹ̀rí bó ti rí mo fà lùkúrá nìbúra wallahi ọ̀rọ̀ ní ẹ̀rí bó ti rí mo ní ẹ̀kọ́ kọ́ lọ lè mọ̀ nínú ẹ̀mí yín kẹ́ẹ̀sì gbà nínú ẹ̀mí yín ipe tí ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́ yìí ẹ̀san ìtẹ́ ti fàyè yín sí tí ẹ bá ti kọ́ gbá tẹ́ ẹ bá ti gba bẹ́ẹ̀ nínú ẹ̀mí èyí òun ní ó sẹ̀yìn rọ̀ tẹ́ fi lè ṣe nǹkan méjì nǹkan àkọ́kọ́ ẹ lọ lè dún ní mistake fara mo gbà yín mara ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́ ẹ sì bí gbà tẹ́ ẹ gbọ́ ẹ rí ẹ sì bí gbà tẹ́ ẹ rí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yóò ti lọ ṣùgbọ́n ẹ ṣe bẹ́ẹ̀
ọ̀tọ̀ ní tẹ́ ń ṣe ní kọ̀rọ̀ ọ̀tọ̀ ní tẹ́ ń wí níta káyé fi máa rí yẹn ní rí wípé kílẹ̀ tó wá ní ó ṣe innocent ni ká fi máa rí mùdírù ní rí aláṣejù ìyẹn wàhálà mùdírù náà pọ̀ wàhálà ta ní pọ̀ ìwọ tó sọ pé wàhálà mùdírù pọ̀ irú tó ṣe mùdírù béèrè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run irú tó ṣe mùdírù irú tí ń ṣe wọ́n nú ara béèrè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run béèrè irú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ká tó wá wípé bí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí bó ti lágbà tó bó ṣe dààmú Maulana Mudir Markaz tó wọ́n torí ẹ̀ sọ̀rọ̀ gbogbo ayé ló mọ̀ tó fa tí Mudiru fi padà sọ̀rọ̀ gbogbo ayé ló mọ̀ tí wọ́n wá torí ẹ̀ sọ̀rọ̀ ní sẹ́kò tó torí kálukú gbé sí làákàyè gbogbo ẹni tí ó bá ṣe rí tí ò ní padà ṣe rí búgbẹ̀yìn ayé rẹ̀ gbogbo ẹni tí ó bá ṣe rí tí ò ní padà ṣe rí búgbẹ̀yìn ayé rẹ̀ kó gbé sí làákàyè tí Mudiru torí ẹ̀ sọ̀rọ̀ ní sí kò tó torí àlejò ọ̀nà tó gbà kálukú gbé sí làákàyè àwọn Yorùbá ní ká mú abẹ́rẹ́ ká fi gún ara wò ká tó fi gọ́ mi kú bó ti ń sọ mi kú ní sọ mi yẹn ìjọ yẹ kóhun lè gbàrú àlejò sọ yẹ kó lè gbà nírú ẹni tó dẹ́rù nǹkan bá ń wò sí àfáà rẹ̀ sọmọ àfáà rẹ̀ wàá gbà lálejò àkìrámà ó pọ́nlé wáàjì lásà wó tó mọ́ jòkó ó tún wá gbé máìkì lé lọ́wọ́ ó ní ó sọ̀rọ̀ kí ló kọ eléyìí Abdulrahim Kasimu náà ni ọ sọ ọmọ tó ma Kasimu ọmọ tó ma Kasimu ìwé ẹsẹ kọ́ símú Kasimu ni ọ sọ̀rọ̀ mi eléri bú ni wọ ní sí blọọkù ẹnu bá blọọkù ẹ ọ ti wà lẹ́yìn ayé maslubo anta solibuta torí dìta tó bá ti kọ́mẹ́ntì èdè lọ́dọ̀ mi máa blọọkù ẹ̀ dànù ni torí ẹ̀ ránṣẹ́ pé ọ èyí sì torí rẹ̀ ṣe program èyí torí ẹ̀ ṣe program sí program mi tó bá ń pè ò ní mẹ́nì sí ọ kí lọ wọ́ ọbẹ̀ sí tó fi máa kọ́mẹ́ntì lédè program mi tó fi máa kọ́mẹ́ntì tí ò tọ́ lédè program mi láàlẹ́ yìí tó kọ ọ̀rọ̀ so bí tiẹ̀ ti máa nù ní kúkúrú tó mo nífẹ̀ẹ́ pẹ́lẹ́ programu ẹ dákun gbogbo ẹni tẹ́ wà lérí láìfù yìí lónìí gbogbo yẹn yẹn ni ẹ bá ń share programu ẹ bá ń share rẹ̀ dáadáa ẹ dákun we are almost 200 báyìí ẹ share rẹ̀ ẹ wà lẹ́lẹ̀ kejì òun ni bàbá olówó ẹsẹ̀ Musa Bintu Suliba wa Torida Anjami Naim ẹsẹ̀ ogbádùn tàbí rùn Adébáyọ̀ Abíbùlá Abíbù wèrè ni wọ́n yìí kìí ṣe irú Abíbù ti Mọ̀lánà eléri bú Abíbù ni wọ́n ìwọ náà Sulibuta ọ̀dà ọmọ àlefẹ́ sálọ ìwọ ọ̀tọ́ bẹ́ẹ̀ Adébáyọ̀ Sulibuta torí dìta wọ́n náà ọtí di maslubu látò nílọ máa bá yí tó fi parí ayé rẹ̀ báwọn Adébáyọ̀ Abíbùlá máa bá yí yóò wọ́n tá bá pé má wà tá bá ti pè má wà now Usman Damalam eléri bú ni wọ́n náà tell Mudir to return the money for the car ẹgbẹ́ lérí bú lélẹ́yìí
eléri burúkú ayé àtàkìámà ní Usmanu eléyìí sọ fún ọ̀gá yín sọ fáfá yín ipe kéwú tí wọ́n kọ́ ní Markaz kó dá padà sọ fún pé kéwú tí wọ́n kọ́ Markaz kó dá kéwú padà gbogbo tó lóhun gbé kí gbogbo fáàrí tó lóhun ṣe ẹnu dédé bó ti rí mú ma Markaz náà ni kó kílẹ̀mù nǹkan míì tí fi ṣe fáàrí gbogbo yín mo gbọ́ lọ́dọ̀ ṣéwù kan mo ṣe gbá lọ́dọ̀ ṣéwù kan ṣé yóò ní fi ṣe fáàrí kí èyí ò ní fi ṣe fáàrí èyí ò ní fi lọ Morocco èyí ò ní fi lọ gbogbo ẹ̀ ní kéwú tí wọ́n kọ́ ní Markaz ní kó dá kéwú yẹn padà so Saibu ti báwọn náà o ìwọ Usmanu yìí Usmanu dá malam onda so náà ni Usmanu dá malam sulibuta choridita alẹ́ mi wá èmi ò wẹ́yìn lérí bú lérí péjì tèmísẹ́ ẹ̀yin lérí burúkú ẹ̀dá aláìnẹ́nu tí ń rú ìwà yín lérí péjì yìí èmi sọ fún yín pé mo sọ fún yín pé araka Facebook yìí lè mi fi jẹun nígbàtà ọkùnrin kan bú mi jò ní ó ní mo ṣe gòbí ìdérí kókì mo rí ìyá láyé ó ní wo ìgò rẹ̀ bí ìdérí kókì wáwò kẹ́ ojú tí kálukú máa fi rí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgò yẹn ò fáìn lọ́dọ̀ tiẹ̀ nu torí pé òun gẹ́gùn oníjà má lónú ẹ̀mí ìgò tí bàbá Mudiru béèrè lọ́wọ́ mi pé lógo rẹ ni wàláì bàbá Mudiru ti bì mí nù lógo rẹ ni ìgò lòun wá fi ń bú mi pé mo ṣe gòbí ìdérí kókì ìkà rẹ̀ rẹ̀ ní ṣọ́nà kí ọlọ́sàánú náà sẹ́ẹ̀rí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ yà sí ó ti fẹ́ mọ̀ pé wà láì fẹ́ kó pẹ́ mọ́ èyí rí àwọn kan tí ń pa mí lẹ́rìn ni èyí sì fẹ́ kó pẹ́ mọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ yà sí ó ní ọ̀dọ̀ bàbá olówó ẹni mo fẹ́ yà sí ọ̀rọ̀ tí ó wà ní pẹ́ rárá àwọn ẹ̀yà ìkan bẹ tí wọ́n ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa Maulana Mudiru Markaz wọ́n ti ṣe episode 1 wọ́n ti ṣe episode 2 wọ́n ti ṣe episode 3 wọ́n ti ṣe episode 4 àkọ́kọ́ ni pé mo láyọ̀ láǹfààní láti sọ fún ẹ̀yin tẹ́ ẹ wà nídìí AI tẹ́ǹsìn wípé ẹ̀yin ti kúrò nínú ọmọ táwọn tó bí wọn ó rí dùnú lára wọn láyé táwa mẹ́yìn mo láyọ̀ láǹfààní láti sọ bẹ́ẹ̀ fẹ́yìn ẹ lọ lè mọ̀ bẹ́ẹ̀ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ti kúrò nínú ọmọ tí ó jẹ́ dùnú fáwọn tó bí ẹ tó wá jẹ́ fi kankan fún yín ẹ tó wá sínú àwọn tí wọn ó rí dùnú lára ń tàn bí ní gbogbo yí ẹ̀yin tẹ́ bá wà nídìí AI yẹn albarkola la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àfi tí Ọlọ́run ò bá gbà wàhálà Sheikh Adam tí wọ́n ṣe àfi tí Sheikh Adam tí wọ́n bá ṣe gbogbo tí ń jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣe wọn lóore tí wọ́n bá ṣe wàhálà fún wọn nítorí t'Ọlọ́run ló kù gbogbo yìí ẹ̀yin tẹ́ wà nídìí AI ẹ ti kúrò nínú ọmọ tí ó jẹ́ dùnú fáwọn òbí ẹ tún ti wá kúrò nínú èèyàn tí ó rí ìdùnnú lára gbogbo tó bí látòkè délẹ̀ bí idhnillahi ta'ala bí idhnillahi ta'ala eléyìí ń bó ti rí nu mo wá gbọ́ wípé bàbá olówó mọ̀ sí péjì tí ń gbé AI jáde bàbá olówó tó bá yẹ pé lóòótọ́ ẹlẹ́ bá mọ̀ sí ṣe ma kọ́rù náà ṣe ma pẹ́ ti lówó tó wàláì tẹ́ bá mọ̀ sí wàláì tẹ́ bá mọ̀ sí kẹ́ tó fi ayé tá wà bẹ̀yìn rẹ̀ nínú ìran yẹn látòkè délẹ̀ wọ́n fi owó pìtà nínú fámílì yín látòkè délẹ̀ wọ́n fi ọlá pìtà nínú fámílì yín àti iye ẹ̀ka tí fámílì náà ya tó yẹ ẹ̀ka sí wọ́n fi ìdí èèyàn wọ́n fi pìtà àfi tó bá já sí pé irú tí Sheikh Adam ṣe fún Islam nílẹ̀ Yorùbá yìí bàbá tó bí yín ṣe irú ẹ̀ lókù
àfi tó bá já sí pé bàbá tó bí yín ṣerú ẹ̀, àfi tó bá yẹ pé bàbá yín ṣerú ẹ̀ ló kù. tí ò bá rí bẹ́ẹ̀ kẹ́ ẹ tó fàyè yìí rẹ̀ ẹ sunkún ẹ̀ ní ẹ̀rí tí ń pa yín lẹ́kún, ẹ máa sunkún báyìí ẹ sì ní ẹni tí ń nà yín tẹ̀ fi sunkún, ẹ máa sáré nínú ayé yìí ẹ ní ẹ̀rí tí ń lé yín tẹ́ ẹ bá mọ̀ sí, tẹ́ ẹ bá mọ̀ sí ẹ sunkún bànújẹ́ lára ń tẹ́ bí tẹ́ ẹ bá mọ̀ sí, tẹ́ ẹ bá mọ̀ sí wàlọ́ọ̀hì ẹ sun ẹkún bànújẹ́ lára àwọn tẹ́ bí lọ́mọ tẹ́ ẹ bá mọ̀ sí, tẹ́ ẹ bá mọ̀ sí. ẹ dákun ẹ bùn mí ṣẹ́jú kan sẹ́ni gbogbo ohun tẹ́ẹ̀rí tí mo kà látòkè délẹ̀ mo ní tí mo fẹ́ fi kó lẹ́nu pọ̀ ẹ bùn mí ṣẹ́jú kan ẹ dákun. sọ́dọ̀ èyí tẹ́mi wí ó ti rí bẹ́ẹ̀ o ọ̀sàmí o ọ̀sàmí o ó ti rí bẹ́ẹ̀ ó dùn mọ́ o kò dùn mọ́ o ó ti rí bẹ́ẹ̀ sọ́rí ní tí mo fẹ́ fi hàn lẹ́nu pọ̀ yìí àwọn tí wọ́n bá jẹ́ àfa tó bá jẹ́ àfa tí wọ́n bá ti gbọ́ tẹ́mi ń wí nísìn àwọn ti mọ̀ yìí pé ó ti rí bẹ́ẹ̀ bismillahir rahmanir rahim àtọ̀síra àwọn afá tẹ́ ń lọ lè bá bismillahir rahmanir rahim gbogbo tí mo wí ń pátá bí ó ti rí nu gbogbo tí mo sọ bí ó ti rí nu ọlá bismillahir rahmanir rahim allahumma iqta ajala amali a'dahi wa shattit lahumma shamlahum wa amrahum wa farriq jam'ahum wa aklib tadbirahum وبدل أحوالهم ونكس أعلامهم وكل سلاءهم وقرب آجالهم ونكس أعمارهم وزلزل أقدامهم وغير أفكارهم وخيب آمالهم وخرب بنيانهم وكلا آثارهم حتى لا تبقى لهم باقية ولا يجد لهم واقية وشغلهم بأبدانهم وأنفسهم وأدمهم بسوائك انتقامك وبتش بهم بتشا شديدا وخسهم أخذا عزيزا إنك على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نعم ẹjẹ nǹkan dìlítì ẹjẹ nǹkan blọọkù eléyìí náà káyìn dẹ́ra sí di ọmọ kan eré ìkànnì náà lọ́ọ́ fi lò gbèsè ayé ẹ̀ tán so ẹjẹ nǹkan blọọkù yìí náà káyìn dẹ́ra sí di ojú mi kàn ta fẹ́rẹ́ lọ́dọ̀ rẹ̀ nísìn. wàlà hawla wàlà quwwata illa billahi al-aliyyi al-azim allahumma la amna'uhum wàlà arifa'uhum illa bika allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ya malika yawmiddin. إياك نعبد وإياك نستعين عليهم فدمرهم تدميرا وتدبرهم تتبيرا فاجعلهم أباها منثورا آمين 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 يا الله يا الله يا الله بسم الله بحرمة محمد عندك وبحرمتك عند محمد أن تسترنا في الدنيا والآخرة إنك على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين آمين. ó ti rí bẹ́ẹ̀ insha Allah al-karim so pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ibi tí dùn ní alẹ́ yìí nù ẹ̀nà on dit on ordinaire ẹ bá mi share program yìí ẹ bá mi share rẹ̀ dáadáa gbogbo àwa olólùfẹ́ òtọ́ olólùfẹ́ òdodo pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a ní fi ìbànújẹ́ lu ayé insha Allah.
ọ̀tá ó sì ní rí wa mú bọ́tà bó ti wù kọ́ta lé wa tó wọn ní bá wa bó ti wù kí wọ́n náwó wọn tó kò ní kàn wá a máa jẹjà ní ọjọ́ òní jẹ wa Mọ́lánà Mudiru Markaz àlékún àlàáfíà ara àlékún fàyàbalẹ̀ àlékún ẹ̀mí gígùn àlékún ìsìjábà àlékún àsìkí ọlọ́mọsá bá ṣe fún Mudiru àlékún ìjẹ́rí ọ̀tá ọlọ́mọsá bá ṣe fún wa albarka la hawla wala quwwata illa billahi al-aliyyil azim albarka bàbá Gudi isa bá gbádùn rẹ ni ó ní lánà ọ̀hún da abadan ní pẹ́yìn dá pẹ̀lú ògo Ọlọ́run ní pẹ́yìn dá átànà mọ́ta ní pẹ́yìn dá ní pẹ́yìn dá ní pẹ́yìn dá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run nǹkan kan ò ní sí ayé nǹkan kan ò ní sí Mọ́lánà Mudiru Markaz gbogbo ẹ̀yin ọ̀tá àwọn tẹ́ wà ń rúkúrò wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ fi bàbá lẹ̀ sáyé lọ ni ẹ fi wọn lẹ̀ sáyé lọ ni pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam afawa anabi lónìí gba ẹsẹ̀ ọ̀gá jazakumullahu khairan ẹsẹ̀ ọ̀gá assalamu alaikum.